bàbá Yorùbá pátápátá. ìtumọ̀ Ọ̀rànmíyàn ọ̀ràn ńlọmọ èèyàn ní jẹ́ bẹ́ẹ̀ nítorí pé abàmì ọmọ ni bí wọ́n ti bí ó ga ju gbogbo àwọn ẹlẹgbẹ́ ẹ̀ lọ fíofío wọ́n ṣe bí ọ̀ràn ńlọmọ èèyàn ń bò ti ga ju bó ti yẹ lọ alágbára ọmọ ni ọ̀pá tí ń fi ń tilẹ̀ ńgbà tó wà láyé òun náà lọ̀pá Ọ̀rànmíyàn tí ń bẹ́ ń bi tó wọlẹ̀ sí Ilé Ifẹ̀ dòní o Ọ̀rànmíyàn òun ló tẹ̀lú Ọ̀yọ́ dó Ọ̀rànmíyàn ń lọ́ba àkọ́kọ́ Aláàfin ìlú Ọ̀yọ́ òun náà ló sì tún jẹ́ ọba Ọ̀ọ̀ni karùn-ún nílé Ifẹ̀ èrí pọ̀ lágbára ó ní ìtàn tọ́rọ̀ mọ́ kó tó wá di wípé ó wọlẹ̀ sí Ilé Ifẹ̀ gangan ń bí ó wọlẹ̀ sí náà ní bẹ lẹ́yìn ààfin Ilé Ifẹ̀ dòní ń wo bá ọ̀pá Ọ̀rànmíyàn rẹ̀ ń bẹ ọ̀pá tí ń fi ń tilẹ̀ ńgbà tó wà láyé nu kì í ṣe pé gbà tó wọlẹ̀ tán lọ̀pá ewu o ọ̀pá tí ń fi ń tilẹ̀ ńgbà tó wà láyé gangan ni ẹ tún bí àwọn àgbààgbà Yorùbá tí wọ́n mọ̀ tàn wọ́n sọ fún yín o Ọ̀rànmíyàn ló jogún gbogbo ilẹ̀ àtààfin Odùduwà nítorí wípé kò sí ńlé ńgbà tí àwọn ẹ̀gbọ́n rẹ̀ ń pọ́ngún o ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n pọ́ngún Odùduwà ìgbà àkọ́kọ́ nígbà tójú ń dun bàbá tí ọwọ́ Ajíbógun tó lọ bu omi òkun wá èyí tí ọwọ́ Fọ́nrán tó fi ṣe oògùn ojú fún bàbá tó bí wọn gangan èyí Odùduwà lásìkò yìí ni wọ́n pín adé Odùduwà ló pín fún wọn kọ́ mọ́ bá àdájà alẹ̀ ńgbà tó bá kú tán o ìgbà kejì nígbà tí bàbá kú gangan tí wọ́n pín ohun tó kù lẹ́yìn èyí ni Ọ̀rànmíyàn tó tojú ogun dé kò bá nǹkan kan mọ́ o àyàfilẹ̀ àti ààfin Odùduwà nìkan ó sì jogún gbogbo lẹ̀ wọ́n tún gbà fún wípé kó jogún adé aládìkun tarákùnrin Yemọja Ayẹ́ àti adé olóròlú Ọ̀rànmíyàn sì lọ tẹ̀lú Ọ̀yọ́ dó o láti ìgbà tọ́rànmíyàn ti tẹ̀lú Ọ̀yọ́ dó títí dòní tó sì ti ń jọba Aláàfin Ọ̀yọ́ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ó ti di ọba 44 tó ti jọba nílùú Ọ̀yọ́ o Aláàfin Ọ̀yọ́ àkọ́kọ́ òun náà l'Ọ̀rànmíyàn tó jẹ́ Aláàfin Ọ̀yọ́ àkọ́kọ́ Dàda Àjùn Àjàká ọmọ Ọ̀rànmíyàn ńlá Láàfin kejì Ṣàngó Olùfiràn ọmọ Ọ̀rànyàn ńlá Láàfin kẹta ńlú Ọ̀yọ́ Àjàká ló tún padà jẹ́ ọba lẹ́yìn ti Ṣàngó tó jẹ́ Láàfin kẹrin ọba Aganjú ọmọ Àjàká ńlá Láàfin Ọ̀yọ́ karùn-ún Ìlọ̀rí ọmọ Aganjú ńlá Láàfin kẹfà Aláàfin Olúaṣọ Òṣèrèwà Ṣakin ó ti lẹ́wà tó náà ló lágbára tó òun l'Aláàfin Ọ̀yọ́ keje Olúgbógi ńlọ jẹ tẹ̀lé Olúaṣọ òun l'Aláàfin Ọ̀yọ́ kẹjọ ọmọ arúgbó afẹ́ ńlòún tiẹ̀ èyún Olúaṣọ Òfinrìn ọmọ ìlú Bàrìbá ńlọ tún di ọba lẹ́yìn Olúgbógi Aláàfin Ọ̀yọ́ kẹsàn-án Egúngún Ojú ńlọ jẹ tẹ̀lé tọ́jà Láàfin kẹwàá Ọ̀rọ̀ǹpọ̀tọ̀ ńlá Láàfin kọkànlá Ajíbóyèdé ọdún 1516 lẹ́lẹ́yìn ọjà Láàfin Ọ̀yọ́ tọ́jẹ́ ṣe ìkejìlá Abípẹ̀ ńlọjà Láàfin ṣèkẹtàlá ọba Amọ̀ró alágbára ọba tí ń bálùjànnú sọ̀rọ̀ eléyìí ló di Aláàfin Ọ̀yọ́ ṣe kẹrìnlá ọba Lókun Àgànná Erin ló tún jẹ tẹ̀lé ṣe karùndínlógún Aláàfin Àjàgbó ló tún di Aláàfin Ọ̀yọ́ ṣe kẹrìndínlógún 16 eléyìí ló 140 years lórí oyè òun ló pẹ́ jùlọ ọdún 1630 náà lọ́wọ́ à ń bẹ Ọ̀dárawú ńlá Láàfin kẹtàlélógún o kó tó wá kan Láàfin Kànrànjọ̀gbọ̀n eléyìí ló jẹ tẹ̀lé Ọ̀dárawú ọba Jáyìn ló jẹ tẹ̀lé Aláàfin Kànràn Ayíbín ló jẹ Aláàfin Ọ̀yọ́ ṣe ogún o Òṣùyàgbó jẹ tẹ̀lé kó tó wá ka Aláàfin Òjìgí Aláàfin Gbèrú ló tún jẹ tẹ̀lé Aláàfin Òjìgí tá à ń sọ yìí o 1730 lélẹ́yìn ó jẹ ìyún Aláàfin Gbèrú òun ló jẹ Aláàfin ṣe 23 Amúniwáyé ńlọ́jẹ tẹ̀lé Aláàfin Onísìlẹ̀ ńlọ́jẹ tẹ̀lé kó tó wá ka Aláàfin Ọlábísí tọ́jẹ ṣe 26 àwọn bí ojú ńlá Aláàfin tọ́jẹ tẹ̀lé Agbólúajé eléyìí tún la Aláàfin tọ́jẹ tẹ̀lé àwọn bí ojú o Májẹ̀ọ́ bàjẹ́ tó jẹ Aláàfin Ọ̀yọ́ eléyìí ńlọ́jẹ ṣe 29 kó tó wá ka Aláàfin Abíọ́dún Adégòólú ayé tiẹ̀ ńlá dábòrùn méje tààrà rán tààrẹ kúrú bàbá aṣọ Aláàfin Ọ̀yọ́ tọ́jẹ sí 30 nu Aláàfin Àwùlẹ̀ Arógangan lóyè eléyìí lọ́jẹ tẹ̀lé Abíọ́dún ọjà Aláàfin Ọ̀yọ́ ṣe 31 tiẹ̀ àsìkò tiẹ̀ ńlá dàdí kalẹ̀ tìlú bá búrúbúrú táàrọ̀ náà lọ lẹ́yìn náà ládébọ̀ tún jọba Adébọ̀ l'Aláàfin Ọ̀yọ́ tó jẹ́ ìkejìlélọ́gbọ̀n 32 lẹ́yìn tiẹ̀ ńlá Aláàfin Mọ́kù wá jẹ 1812 Aláàfin Mọ́kù yìí ńláfọ̀já pàrókò ọ̀ràn ránṣẹ́ sí o tó nígbà wo Mọ́kù ò ní kú gan èyí ń jẹ́ ṣe 33 o Aláàfin Ọ̀yọ́ tó tún jẹ tẹ̀lé ní Májòtú ńlọ jẹ tẹ̀lé Mọ́kù Awọ́dò tún jẹ tẹ̀lé kó tó wá ka Aláàfin Olúewu Aláàfin Olúewu ìgbàlódé ń tiẹ̀ òun lọ bá kan pàtàkì ńlú Ọ̀yọ́ tí wọ́n wé ńlá wà ní lórí ìlú Ìlọrin èyí ń jẹ́ Aláàfin Ọ̀yọ́ ṣe 36
Àtìbá ló jẹ́ Aláàfin Ọ̀yọ́ ṣe 37 ó lókìkí jùlọ ń gbà tiẹ̀ kó tó wá ka Aláàfin Adélù tó jẹ́ ṣe 38 Adéyẹmí àkọ́kọ́ ńlá Aláàfin Ọ̀yọ́ tó jẹ́ ṣe 39 1875 sí 1905 ńlọ́jẹ́ ọba aláwàní 1905 sí 1911 lélẹ́yìn oúnjẹ èyí ló jẹ́ Aláàfin Ọ̀yọ́ ṣogójì Ọ̀làdìgbòlù lọ́jà Aláàfin Ọ̀yọ́ ṣe 41 1911 sí 1944 lọ́jẹ́ kó tó wá kan Adéníran Adéyẹmí kejì èyí ń jà Aláàfin Ọ̀yọ́ ṣe 42 1945 sí 1955 ọdún márùn péré wọn jẹ́ olóǹtí ẹ̀ lẹ́yìn náà lọ́wọ́ kan Aláàfin Bello Gbádégẹṣin Ládìgbòlù kejì 1961 sí 1968 ńlẹ́lẹ́yìn òjẹ́ ẹni tó fi Ládòkè Akíntọ́lá jàre Ọ̀nà Kakanfò nù lẹ́yìn náà lọ́wọ́ kan Lámídì Adéyẹmí Ọláìwọlá Àtàndá kábíyèsí o ikú bàbá yèyé ti ń bẹ́ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ kẹ́mi rè ó gùn kẹ́ ẹ gbóbóńgbóbó ti gbó o kẹ́ ẹ gbóbóńgbòbò ti gbò kẹ́ ẹ gbó bí àwọn àgbàkan tí wọ́n fọmọ owó so lóńdè ọ̀run owó wọn yọ́yọ́yọ́ owó wọn dokinni dẹ ẹ̀ ní dàgbà ya o Ọláìwọlá Àtàndá Aláàfin Ọ̀yọ́ tó jẹ́ 44 nù.